èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bínú rẹ̀ bá ń dùn bí òdùn èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ sọ fún mi kí ni kókó ìfẹ́ tá ò bá lè jọ̀gbọ́ra ẹ̀ kí ni kókó ìfẹ́. Àmọ́ èmi ló yá bí mo ṣe ń kọ́kọ́ kékeré bí mo ṣe ń kọ́wọ́ kékeré bí mo ṣe ń páyà kékeré Gbo Temi Naa náà máa kọ́ tí ikú sí mi máa kọ́ tí ikú sí mi olólùfẹ́ mi. Plus, you all mustn't forget that all hands have to be on deck for Angle Divas. Are you ready? Because I am. We're going from Lagos to Enugu to Ibadan to Abuja. Who is it? Welcome, ma. Ma bọ̀ tiẹ̀. Ọkọ ẹ̀fọ́. Kò sílé ma. Ṣó tún lọ wò ó wájú kò mìíràn. Ṣó tún lọ síbi iṣẹ́ lónìí Saturday. Ó sáré lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. Wọ́n kọjá lọ ládùúgbò ya ní Kawaki ìwà tó. Kí ni kí máa ń mú wa mà? Ẹ ṣe ìyọnu. Eléyìí ọmọ mi ni. Wò ó ìwọ tí ẹ̀ máa ṣorí ìyàwó mi. Kò kí lọ bíṣẹ́ kankan. Ṣùgbọ́n nínú ilé tó wà yìí, ojoojúmọ́ ló ń pawó. Ó ní kinní kan tó máa ń ṣe. Kí ló máa ń pe kinní yẹn? YouTube. YouTube. Tó bá ti yá, a kọ̀ wọ́n náà. Ìwọ náà lè máa lówó lọ́wọ́. Oya, ẹgbà ẹjẹ sáré ti gate. Yeye, mama. Gbà, jẹ́ má sọ wọlé máa ti. Do your best and leave the rest. Ó bẹ́tà, ẹ wá gbaṣẹ́ yín. Nítorí àmọ́ bí tẹ́ lọ, tẹ́ ń kọrin òṣì. Ẹ kúkú ní sórí burúkú. Mama ni ẹni sọ pé kí n bá wọn lọ bukateria. Kí n lọ bá wọn ra àràjẹ wá. Ni máa ní kí n lọ. Èrò wa pọ̀ bẹ́ẹ̀ débi pé. Gbọ́dọ̀ tí mo rẹ̀ fún ọbí náà. Èrè. Èrò pọ̀ ni mo wá tò. Mo bá yẹra talẹ́ náà mo torí ẹ lè má tún ráyè ràn mí jáde mọ́. Ẹ ká sọ̀rọ̀. Mama, bọ̀ kí ló dé tó yẹ pé ẹ máa ń hùwà sọ lẹ́nu náà? Ṣé máa nípa ọmọbìnrin yóò dáná fún yín nínú ilé ni àbí oúnjẹ ò dùn? Ìtorí ọ̀rọ̀ yín ò yé mi. And how is that the business of yours? Dá mi lóhùn, ṣé mo fi ọ̀rọ̀ mi lọ ẹni? Ó jẹ́ kó rí ẹ pé kó sọ ara ẹ gidi gan ni. Gbé oúnjẹ fún mi. Gbóúnjẹ lé mi lọ́wọ́. Oúnjẹ yín nù. Lọ lọ sí géètì jàre ẹjọ́ yín ti pọ̀ jù. Èrò wa pọ̀ bẹ́ẹ̀ débi. Gbẹ́nu sọ àwọn ẹlẹ́jọ́ òfò. Ọlọ́run jẹ́ kó fi ẹsẹ̀ sílẹ̀ kó lọ fẹnu kọ. Ẹ ti géètì àbí kí n ti yín bẹ̀. Àǹtí Yétúndé, òun nìyẹn sí wọ́n mọ́jú sí mi kó tó wọlé. The last time tí wọ́n mọ́jú sí mi, mo wà nínú oyún, kíchìn ni mo wà tí mo ṣubú, wọn ò tiẹ̀ kọ́ bí ara sí mi. Ọ̀rọ̀ ìwọ àti wọn nìyẹn kò ń ṣe ọ̀rọ̀ tèmi àti wọn. Ìwọ ló fún wọn láyé náà. Ìwọ ló fún wọn ní gbogbo ayé òṣì tó ń jẹ yẹn. Wàá dáná fún wọn kó máa lọ rárá jẹ. I don't understand. Hi baby. Gbo Temi Naa. Mọ́rọ́dé àwọn ti fẹ́ máa lọ. Àwọn kí ẹ báyìí wọlé kí wọ́n yàrá. Mọ́rọ́dé. Welcome, ma. I'll come down. One office. Okay. All right.
Rama. What's she doing here? What the fuck are you doing here? Are you mad or something? Get up! Stand up! Are you mad? Olorilaya, what? Are you mad? Calm down, ma. Am I talking to you? Don't be stupid. Get out! Sorry. Get out now! Get out! Get out right now! Is your Buddy, this is my office for Christ's sake. What are you doing? Do you think I care about your fucking office? What the fuck is she doing here? Please stop, please. Don't! Please. Get out! Please, just... No! Get out, you piece of shit! Get out! This is my office for Christ's sake. What the fuck is she doing? What is going on? Don't you dare let go What of are me. you doing now? Okay, fine. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ìwọ ní orí láyà. Ó fún ọmọbìnrin mi lóyún. Ṣé gbogbo rédíò tó fẹ́ máa fojú mi rí tó fi ní kí n máa bọ̀ ní Nàìjíríà? Right? Kí ni nǹkan tó ń sọ yìí? Because mi ò understand nǹkan tó ń sọ. Ta ni mo fún lóyún? Ta ni màmá ẹ gbé wá sílé mi lọ́sàn-án yìí? Ṣé kìí ṣe girl tó wà ní reception yẹn? Is it not that girl in your reception? Oh, Oyin. Kò bá jádù, kò bá jẹ́yọ̀. You think I give a fuck? Babe, see, calm down, please. You see, our mom and my mom are just friends. Idris, all right, you're lying to me now. Oh, why would I lie to you? See, she needs help. All right? Ó fẹ́ bẹ̀rẹ̀ a small business and she came to me for help. It's fine. Your mama finally got what she wanted, right? Have a good life. And I hope it's a boy. No. What are you saying now? Ẹ̀wọ̀n kí ló ń ṣẹlẹ̀ nílùú ìgàn? Kí ló ń ayé lẹ́nu? Kí ló fa gbogbo kí ló ń ṣẹlẹ̀? Kábíyèsí, ewu ọmọ ní ẹ gbọ́dọ̀ jáde ń pẹ̀mí kọjọ́ méje ó tó pé. Stop wẹ̀! Èmi jẹ́ bí bébì ni. Ẹ lè lock me up. Mo lè ka 1 day, 2 days, 3 days. Níbi tí o sì network. Bó ṣe ní kí n ké sáwọn tèmi ní tọ́mà pé a ti wà á lo kò sí any network. Mo tún bẹ̀rẹ̀ chicken and chips. Mi ò rí nǹkan kan. Mo bẹ̀rẹ̀ ọmọ ẹlẹ̀. Ẹ gbé wá. Ẹ wá ní kí n máa jókòó sí gbogbo ibi tó. Yóò jọba ta ìjọba kọ́ yóò jọba. Adé wá dà lọ́wọ́ ẹ̀. Ó ti kẹ́rù kúrò lé. Gbé fóònù. Can't find you doing now. Let me explain myself. Má ṣe báyìí náà. Gbogbo kí ni yóò kò necessary now. Àbí? Níbo mo fẹ́ wá sínsìn? O ti ń serious o. Yes. Come inside. Mugadi. Hi, Mom. Salu lebu. Èmi náà ni. Níbo ló ti ń gbé bọ̀? From Lagos to Ibadan. Ọkọ ẹ̀dá. Ṣé wà tí ẹ̀kọ́ lè dìjọ́ ń bọ̀ yìí? Hello. Mo ń bẹ sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀? Níbo ló ń gbẹ́rù lọ? Ọkọ ẹ̀dá. I don't know, Mom. What do you mean don't know? Níbo ni Idris wà? Oh, Mommy, I don't know. See, I'm fed up of all this bullshit. Ẹ gbà mí. Àbí kí ni gbogbo orú eléyìí náà? Please, I'm tired of all this bullshit. Mugadi, gbogbo nǹkan tó rap kalẹ̀ kò sí kankan tí mo understand. Ṣé o máa ṣàlàyé ara ẹ̀ kọ́wọ́ ẹ lè yé mi? Torí bó ṣe rí mi, mo sì múra mo fẹ́ jáde kúrò nílé mi ni. Kí ló ṣẹlẹ̀? Mom, I just need to rest my head. Can you allow me, please?
Then be ten law, ma law, tẹ́ bá ti dé, mama understand. Seriously? Excuse me, ma. Mogade, mo ń bẹ̀ sọ̀rọ̀ bí you work out on me. Kí ló mi padà dà mọ́ mi lọ́wọ́ báyìí? Mogade. Atori, mo expect delivery kan sìn. So tiẹ̀ tó bá wùn ẹ́ kó rìn lọ, kó lọ máa play gamble. Kó dé bí báyìí kó lóhùn ò bá ẹ. Ẹ bẹ́ẹ̀ mọ̀ pé mi ìpìlẹ̀ rìnrìn àrè. Tẹ́ ẹ bá rán mi bu kàtẹ́ríà nìkan mọ̀ ọmọ jáde. Ta ni? Ọ̀bọ mọ̀ nǹkan lẹ̀kùn. Ẹ̀bùn ọ̀bọ̀ ta ni? Àǹtí yẹn. Wọ́n wà. Mama, ẹ káàsán. Ṣé wàá pa? Mama mo ń kí yín. Dáhùn kí ló fẹ́? Ọlọ́rẹ̀ ò sí nílé. So what do you want? Mama, ẹ máa calm down, àgbà tí ń dé. Èwo ni ọlọ́rọ̀ mi ò sí nílé. Ṣebí mi àti yín náà ọlọ́rọ̀ ni wá. Ìgbà tá a kì í ṣọ̀tá. Kẹ̀dẹ̀ máa wò ẹ̀yin gangan ni mo wá rí. Mo fẹ́ kémi àti yín jọ sọ̀rọ̀ ọmọ ìyá àtìyá. Ṣé máa sáré wọlé ká sọ̀rọ̀? But come on. Orí pé mo mú kọ́kọ́rọ́ dání. Mo ti wà dressed. Orí pé mo fẹ́ jáde. So say whatever you have to say kó dá mi lóhùn. Ẹ má bínú. A lè sáré san bíbá ẹ náà. Bí eré. Alábọ̀ wọn yín ó ti ń di ẹ̀wù mọ́ wọn lọ́rùn. Ọjọ́ díẹ̀ lẹ sọ pé ẹ fẹ́ wá lò lọ́dọ̀ àwọn pípù yìí. Oṣù tí ń gbẹ́nu lé ọdún. Ẹ̀ẹ́dẹ̀ ṣe bí ẹni tó fẹ́ kúrò ní bíbá ẹ rárá. Sista mi, èmi àti yín ọmọ ìyá ọmọ bàbá ni wá. Kò dẹ̀ sí èèyàn kankan tó lè bá yín sọ òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí èmi tí mo jọmọ ìyá yín. Mi ì dẹ̀ lè parọ́ fún yín. Àwọn ẹni ẹlẹ́ni tó ti ń gbénú ìdùnnú àti ayọ̀. Òun ló ti ń yòrò mọ́ wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ yìí. Àwọn Yorùbá dẹ̀bọ̀ wọn sọ wípé tí onílé bá ti ń fi àparí iṣu báyìí tó fi hàn àlejò, owó ilé ti tó ń lọ. Can you just shush? Can you just keep your mouth shut? Èmi mọ̀ pé ọ̀rọ̀ gidi, ọ̀rọ̀ ẹni tó lọ́pọlọ kọ̀ọ̀kan ò lè jáde lẹ́nu ẹ̀. Yes, because ìgbà tó yẹ kó lọ sí school, òun ṣèrànù káàkiri. So I'm not surprised. Now for your information, Ṣorídípọ̀ tó ń wò yẹn is my investment. Okay. I know how much I've invested in that boy to become what he is today. Kò wá ní jẹ́ ìwọ àti idiot àti nuisance àti stupid ass kan ló máa sọ fún mi bí mo máa ṣe gbé pẹ̀lú àbúrò mi. Do you understand? Get out. Ṣé bẹ́ẹ̀ yìí ni mama? Èmi mọ̀ pé ẹ̀ ní gbọ́. Ṣé ẹ lọ́rọ̀ gbọ́ ni? Gbogbo bí àwọn ọmọ mi ṣe pariwo tó fún yín. Ṣó yẹ kẹ́ end up síbí báyìí? Ó easy lẹ́yìn ò ṣe gbalé ọkọ yín lọ. Ẹ fẹ́ lé ọmọ lọ́mọ nílé ọkọ. Ẹ máa lọ lé yín. Kẹ́ máa lọ lé yín kí ni problem? Bẹ́ẹ̀nu sọ̀hún tó bá súnmọ́ mi máa kó gbajú fún ẹ. Ẹ kó fọ̀ tí kí ni ẹ má lọ́wọ́ sí mi. Súnmọ́ mi. Ìwọ bẹ́tà ló ní ọmọ mẹ́rin fún bàbá mẹ́rin. Ṣé bẹ́ẹ̀ mi ṣáà ní. Ṣé ti rí? Wà láì lọ́pọ̀lọ́ ọmọ játijàti idiot. Àwa wí tó wọlé ní màá òbí. Ẹ tó ẹ wò ẹ má tó ọ̀nà tó lose memory yín. Kí ló ń ṣe yín? Ṣorí kò lè dùn mí fún ẹ. Because why? There's a 15-year gap between us. Ṣé wọ́n máa ṣí gate fún mi kó bá kọ́ ẹ máa fi táyà gbá ẹ dànù? Ẹ máa fi táyà gbá ta ni dànù. Ọtọ́rí ẹ o. Àǹtí ẹ̀yin ní sùúrù fún ọ̀tá ọ̀bà dákẹ́ fún. Torí èṣù ni. Èṣù wo ni wọ́n ní ìkọ̀ọ̀kan náà lẹ́yìn méjèèjì? Ẹ bá fi mí wé lọ nẹ́tíwọ̀kì o. Èmi ní nẹ́tíwọ̀kì o. Sáfíìsì mi sì ń kọ́ńtúrò. Ṣé ti lọ nù ni? Ẹ ṣe gbẹ́ni fún mi kí n sùn sí mi. Ẹ ra o. Ọyẹ múrí fàásì wá o, àjàngbìlà. Mi ò rí sí nǹkan tó ń ṣe ò bójú mu. Ó fẹ́ kó òun máa sọ̀rọ̀ pé torí mo kúrò lé lẹ́ẹ̀kan ìwọ ṣe kúrò lé ọkọ ni. Who is going to say that? Everybody. Who gives a hoot about everybody? Torí pé mi ò fẹ́ kí mọ́mì máa rò mí lẹ́jọ́ ni mo ṣe kúrò lé fún wọn. So tẹ́yìn náà bá rò mí lẹ́jọ́ máa kúrò ń bíbá fún yín ni máa sá lọ ni o. Ọmọ bí nǹkan tó fi ń ṣeré tó fi ń ṣàyẹ̀wò kò bójú mu. Ìṣẹ́jọ́ yín náà ṣebí nítorí mo fẹ́ dúró fún hangout mi kí n tó máa padà sí Atlanta òun gbogbo yín ṣe ráyè máa bá mi rojọ́. Mo kò bàjẹ́ bàbá bẹ́ẹ̀ sọ́nà ikọ̀ tó máa ṣe inú ẹ̀ ló wà. Yáda. Idris náà ló ń kí ẹ̀. Tani. Gbé tani. Hello. Hi, Femi. How you doing? It's been a while. Yeah, Ibadan. Okay. Yes.
Okay, no problem. I'll let you know. Okay. Kí ló ń ṣe woman mama àbí kí ló ń gbé wọn yìí? Tó kàn misbehave tó ń pariwo lórí báyìí. Ó ṣe kọlù wọn lọ́sàn-án bá ṣe ń ṣe. Ká ní fẹ́ mi. He's an old friend from London. Ó ní ara mú mi wọ̀n ìyá, ó dẹ̀ fẹ́ kí n check on her on his behalf. Ó mọ̀ pé mo wà ní Ìbàdàn. That was why he was. Old friend. Yeah. Ṣé wọ́n lẹ́bí ẹ̀ kò lẹ́bí ni? Come on, he said that àwọn èèyàn kì í wà lọ́dọ̀ wọn lọ́sàn-án, so he just wanted me to check on him. Iṣẹ́ táwa fẹ́ jẹ́ fún yín yìí iṣẹ́ akànnì o kẹ́yìn náà wàá bá wa tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ torí yeye ọmọ náà ní kúkú gbọmọ ìrùkẹ̀rẹ̀ náà ní yóò gbọmọ Ọ̀rúnmìlà bí ò bá ti sẹ́yìn ẹ̀mù kéèkó sí ti já wa. Ẹ̀yin ni èèyàn tí ń bẹ lẹ́yìn orò tóró tí wàá fi ń lú wómù látàrí bẹ́ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára lóríṣiríṣi àwọn ààyè ìgbafẹ́ tẹ̀yìn ọmọ èèyàn ti gbafẹ́ bíi Facebook bíi Instagram bíi TikTok gan àti Twitter gbogbo rẹ̀ la wà ní lọ lójú àwòrán yín yìí o ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ gbé àṣà Yorùbá yìí lárugẹ. Oh my God! Guess what, sis? What base is coming for my event? Let's stop this nonsense, for God's sake. Kí lélẹ̀? Nǹkan tó ń jẹ ní báyìí, àbí? Gbàdó dá lára, màmá àdọ́gba. Mo ju adìẹ lójú ẹ̀ àbí? Odidi baálé ilé. Ó rí oúnjẹ gidi jẹ, ó wá ń jẹ àgbàdo lásán. Èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá ń dùn bí òdùn. Èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀.